ẹ̀yin tèmi Lizzy Anjorin ó tún ti gbéṣẹ́ ẹ̀ jáde o látara bí ó ṣe tún bú Ìyábọ̀ Òjó nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Lizzy Anjorin ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní òun ò tí bá èèyàn tí ó wà heartless bí Ìyábọ̀ Òjó ní ayé tí òun wà yìí, òun ò tí bá pàdé rí o. Ó tún fi pẹ̀lú rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní irọ́ pa ní Ìyábọ̀ Òjó ó máa ń sọ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ o. Arábìnrin yìí ó sọ̀rọ̀ gidi gan nípa Ìyábọ̀ Òjó, ó tún ti gbéṣẹ́ rẹ̀ jáde. Ó yá ó máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ó ti yá. IYABO OJO has done her worst on this cyberspace. IYABO OJO has done her. I've never seen more heartless obìnrin bí Ìyábọ̀ in this history of my life. Mi ò rí rí. Ẹ jẹ́ ká kọ̀gbọ́n ṣó ilé kan bí wọ́n ṣe mú lọ sọ́dọ̀ àti lọ́lá làwọn kò wá lọ sí mẹ́ṣọ́ wa. Mo kàn fẹ́ kẹ́ fi tí ara yín gbọ́ pé wọ́n dá 10 million fún lọ́ọ̀yà. Ó lóun fẹ́ kí Fọlá àtàwọn ọmọ ẹ̀ clear orúkọ wọn. Ó dẹ̀ òun dọ̀kásì ìsọjí gbó wọn. Tẹ bá rí àwọn nǹkan tó ń ṣe èpè gé, tẹ bá ń gbọ́ àwọn ṣé dọ̀kásì tó ń kọ́ ọ̀tá aláàjì bó ṣe lè para anyway mi kò sọ̀rọ̀ mẹ́kàn jẹ́ kí n clear tìǹtìǹ síwájú ká máa bá tiwa ló tiwa mo gbọ́. Who paid for it? Who donation? That was a lie. Paying Wahab is not to clear for last name and her children. It was fundamental. It was never a proper case. It was fundamental. Fundamental. It was fundamental. And nígbà tí case fundamental yẹn bẹ̀rẹ̀, lawyer Wahab kàkà kó insist lórí DNA. Ó ní family matter ni kó jẹ́ kán lọ yanjú ẹ̀ nílé. Adájọ́ dẹ̀ dá case nù. Instead of conducting DNA or instead of pushing DNA case, lawyer Wahab ó ní wípé family case ni kó máa gbé lọlé allegedly. Nínú àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò tí ẹ̀ ń wò yìí tẹ́ ẹ wò tán yìí, kí ni àwọn nǹkan tí ẹ̀yin lérò nípa ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ o? Àwa ò fẹ́ dájọ́ lọ́wọ́ ara wa, ìdí tí a fi gbé wá bá yín nìyẹn wípé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá wa dá sí i. Etí wa nìkan kọ́ ló máa gbọ́ ọ̀rọ̀ yìí, kí ẹ bá wa dá sí i. Kí lẹ̀yin lérò? Nǹkan tí ẹ̀yin bá lérò ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé ní comment section. Ó ti yá.